If you want to get rich quick, ṣé ti rí nǹkan tí mo fẹ́ kọ́ yín, iṣẹ́ tí mo fẹ́ kọ́ yín. Kò sẹ́ni tó lè kọ́ yín, ó fẹ́ káṣírí ẹ bò dáadáa. Ó fẹ́ káwọn èèyàn máa fowó wá ẹ wá, kó máa fowó wá ẹ rí. Ẹ ti rí recipe tí mo fẹ́ kọ́ yín. Ẹ máa kọ́kọ́ gbé pọ́ọ̀tù yìí, ẹ máa kọ́kọ́ gbé kalẹ̀. Ìwọ shut up. I'm not even capping. Tẹ́ bá ṣe iṣẹ́ yìí. Èmi mọ iṣẹ́ ni tó dájú. Pọ́ọ̀tù yìí lẹ máa kọ́kọ́ wá. Ẹ make sure pé òun gangan ni. Ẹ máa bá mi wá tàǹgìrì ẹ ti rí bó ṣe rí ní white ẹ máa sọ sínú pọ́ọ̀tù yìí ẹ rí tí mo ṣe sọ síbẹ̀ ẹ wá bá mi wá pòròpórò ẹ máa yọ bí àbí strain méjì àbí mẹ́ta ẹ máa fi sínú ọ̀yẹ́ ilé ẹyọkùnrin ti wà òkè ẹ máa sọ sínú pọ́ọ̀tù yìí láì ẹ ti rí ẹ wá bá mi wá ṣúgà ẹ máa dà sínú ẹ mi fẹ́ dà torí mi sì fẹ́ ṣe ń sìn ẹ máa wá bá mi wá ẹ mọ cloves ẹni tó bá mọ cloves ẹ bá wá cloves náà kẹ́ fi sínú ẹ kẹ́ dà sínú ẹ ẹ wá bá mi wá àgbọn yìí ẹ máa bá mi wá odidi àgbọn bómi ṣe ń wọnú àgbọn kò sẹ́ni tó yé ó ti yé yín so ẹ bá mi wá àgbọn náà ẹ fọ ẹ bá fẹ́ fọ ẹ máa fọ kó dúnlẹ̀ dáadáa omi ẹ má jẹ́ kó dànù ẹ gbé sínú abọ́ ó ti yé yín ẹ máa gbé omi ẹ sábọ́ ẹ mú ayọ̀ àgbọn yẹn máa fi sínú ẹ so tẹ́ bá ti wá ṣe tán ẹ wàá mú ẹ ṣe yìí ẹ wàá mú eléyìí ẹ máa fi sí ẹ̀wà yẹn so that ẹ̀wà yẹn máa kọ́lọ̀ á fọ dáadáa ẹ lè fi kán díẹ̀ sí ẹ̀wà yẹn á fọ dáadáa ẹ wàá mú ṣúgà yìí ẹ lò òun náà ẹ bù ṣúgà yìí báyìí ẹ bù sínú gàrí ó ti yé yín tàǹgìrì yìí ẹ máa lọ sọ́nù sí igbó jìnnà ni o àgbọn yìí tẹ́ bá ti fọ tán nítorí mo ṣe ní pé kẹ́ gbé omi ẹ̀ kẹ́ gbé síbì kan omi tẹ́ gbé yẹn ẹ máa bù sínú gàrí tẹ́ fi ṣúgà yìí pò ẹ máa wá fi àgbọn yìí jẹ tẹ́ bá lè fa àgbọn yìí jẹ ẹ lè tọ́jú àgbọn yìí fún 2 supplement ẹ lè fa àgbọn yìí jẹ gàrí yẹn àbí ẹwà tẹ̀sí yẹn tó fọ yẹn tẹ́ fi jẹ gàrí yẹn ẹ máa wá mú eléyìí bọ́ ẹ jẹ́ fi eléyìí gangan ló bad ẹ jẹ́ fi wọ̀nyí òun gangan ní irinṣẹ́ ẹ wàá mú eléyìí báyìí ẹ wàá gbé ẹ wàá kà á ẹ wàá bẹ lọ́hùn kó sọ fún kó ẹ bá ti kà á báyìí ẹ máa ṣí súrà kan tẹ́ mọ̀ pé ẹ tẹ̀ lè kà lẹ́nu yín so ẹ gbọ́ mi to the extent ẹ má to the end Abdullahi ya shouting so ẹ bá ti ṣí ẹ máa kà á ẹ bá ti kà á tán ẹ wàá tẹ́wọ́ báyìí ẹ wàá bẹ lọ́hùn bá pé wọ́n lọ́hùn yọ mí kúrò nínú owó òjijì tí mò ń wá owó tí mi sọnù tẹ́bí mi ò sọnù tí mò ń wá wọ́ Ọlọ́run bá yọ mí kúrò nínú ẹ̀ fi sùúrù sọ́kàn mi Ọlọ́run bá owó tẹ́bí mi ò sọnù tẹ́mi gangan ò sọnù tí mò ń wá owó tí mi ṣe ti gbọ́ ẹ máa wá bẹ Ọlọ́run pé kó mú kúrò nínú ayé yín ṣètò so gbogbo àwọn nǹkan tí mi sọ fún yín ẹ̀wà yẹn ẹ jẹ́ kó fọ́ tí mo ṣe sọ pé kó fọ́ yẹn so that á lè dùn jẹ mọ́ gàrí yẹn ó ti yẹn tàǹgìrì ìdẹ́rì igbó ni kẹ́ lọ jù sí ẹ ṣe rẹ́sípì yẹn mo hope pé ẹ try ẹ̀ náà kẹ́yìn náà tẹ́ bá ti try ẹ̀ tán ẹ wá fún mi ní feedback bí iṣẹ́ yẹn ṣe lọ gbogbo wa máa ráàánú gbà. nǹkan tí ẹlẹ́yà ìtàn ṣe content ni wọ́n ń pè ẹlẹ́yà ni wọ́n àwọn content ni wọ́n fi ń jẹ́ kó yé wa wípé Ọlọ́run ọba nìkan ni kò gbọ́kànlé àmọ́ mo wo àwọn comment section wọn wọ́n àwọn comment níbi ẹ̀rù bà mí o ẹ̀rù bà mí àwọn kan wọ́n tó pé wọ́n wo fídíò délẹ̀ half ni wọ́n máa ń wò ọ̀dọ̀ bóyá content yẹn ó lọ bákàbákàbákan bọ̀ ẹni tó bá nílà káyì àwọn kan á rí nǹkan tí ẹlẹ́yà ń jọra ti sọ fún mi pé lágbájá o kòkò tó ń gbé fún wọ́n tó ní kó ṣe kò sí nǹkan tó wà ń bẹ̀ lẹ́yìn Ọlọ́run ọba Allah tí àwọn Muslim gbàgbọ́ nú ẹ̀ so that is what she's trying to say but some content yẹn wà super yes but àwọn èèyàn òpè ló pọ̀ ní ayé yìí òpè ló pọ̀ àwọn èèyàn dẹ̀ kí n fara balẹ̀ so next time irú ẹlẹ́yà tó bá fẹ́ ṣe content yẹn kí wọ́n kọ́kọ́ sọ nǹkan tí content yẹn fẹ́ fún wọn ní ìbẹ̀rẹ̀ like ibi tó ti end yẹn kán cut ẹ̀ kó fi ṣe ìbẹ̀rẹ̀ wípé ka Quran yẹn kó sọ pé
kọ́kọ́ sọ bọ́dọ̀ sọ̀rọ̀ pé owó òjì tí mò ń wá yìí kí ọlọ́run ọba kí ó dáríjì àbí kí ọlọ́run ṣàánú ẹ̀ fún òjì tó ń wá yẹn kọ́kọ́ kọ́ tiẹ̀ nù kó wà ní bígínì so that táwọn yẹn bá wà ń wò lọ wọn á wò kó tó máa end ẹ̀ ṣé láwọn èèyàn àbùkù yẹn náà máa ń wà o especially èèyàn tó bá ti gbé ẹ̀sìn bóyá ẹ̀sìn ò ní ẹni bẹ́ẹ̀ pásítọ̀ àbí ẹ̀sìn ní ẹ́ abẹ́lẹ́ àní àbá àfa ní ẹ́ abábaláwo ní àbò lóríṣà ní ẹ́ ibi tó ti máa yọ̀ síbú làwọn èèyàn ń wá o agbára lọ́wọ́ lọ́wọ́ àmì yọ̀ síbú the content is super ordinary speaking content ẹ̀ wá okay but just that pé torí ẹni tó ṣe àti wípé ó pẹ́ káwọn èèyàn tó mọ nǹkan tí wọ́n mean èmi gan wò tán kí n tó rí nǹkan tí wọ́n mean níbẹ̀ ẹ ṣé.